Yorùbá bọ̀ wọ́n ní ẹnu èsìn lára fọ́ọ̀kì tí wọ́n bá sì pèèyàn lẹ́nu yànyàn èèyàn máa panu ẹ̀ mọ́ ni. Ọ̀rọ̀ ọmọ Portable ọ̀rọ̀ ẹ ti wá tojú sú yẹn báyìí. Ẹ dákun sírú ọ̀rọ̀ wọ̀nranwọ̀nran ọ̀rọ̀ kátikàti ló yẹ kó jáde sọ nírú àsìkò tá a wà yìí. Ṣó yẹ kó tiẹ̀ máa sọ irú ọ̀rọ̀ báyìí lásìkò tá a wà yìí. Ohun yòówù tó bá rí ó ṣẹlẹ̀ kò yẹ wọn tó máa bá níbi irú kátikàti báyìí lásìkò. Kódà kẹ́nìkan ó bú ọkọ sọ̀rọ̀ sí ọkọ àlákà rẹ kó sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kòbákùngbé sí ọ. Ó fi sosùn ó fi para ọ̀tún á bọ́ ta ọ̀tún á wí kátikàti lásìkò yìí. Ẹ̀yin yẹn wá ẹ wá nǹkan fìdílé ẹ wá gbọ́n tí ọmọkùnrin tó ń sọ níwọ̀ tó yẹ pé ẹ kọ́ wà lórí pé ọ̀ ń bẹ̀bẹ̀ ẹ farabalẹ̀ ẹ wo tó tún ṣẹlẹ̀ láàrin òun àti ọ̀gbẹ́ni oníwọ̀nranwọ̀nran tí wọ́n ń pè ní DJ Chicken àbí DJ Adìẹ ní ń pè ní. Ẹ wá wo tó tún ṣẹlẹ̀ ẹ wá wo dúró pé bàtàbàǹtà tí ń ṣe fún DJ Chicken. Ẹni ẹlẹ́ni ní ru ẹrù sọ́ni, ẹni ẹlẹ́ni ní ru ẹrù sọ́ni, ẹni ẹlẹ́ni ní ru ẹrù sọ́ni. Ìwọ ni ó máa lọ ru ẹrù yẹn, ẹ̀wọ̀n yẹn ìwọ ló máa rí, ó máa ṣàgbákò, ó máa sọ̀rọ̀ sẹ́ni tó máa rán ẹlẹ́wọ̀n lẹ́njọ́ mẹ́ta yìí, ó dẹ̀ máa ṣe nǹkan tó fi máa rán ẹlẹ́wọ̀n lẹ́njọ́ mẹ́ta yìí. Ẹni bá porí mi níbi ibi àbá àṣàṣì kó bá lásàṣì, ẹni ẹlẹ́ni ní ru ẹrù sọ́ni. Ìwọ ni kó wá lọ rù, bó ṣe ń fetí ara ẹ̀ gbọ́ báyìí kó dẹ̀ wá lọ rù. Ẹni ẹlẹ́ni ibi yẹn ó máa rù. Akábíkálà kó kábí kó lórí mi kó kábí sí ẹ lórí. Ọlọ́run máa bá ti aláya ẹ jẹ́, àwọn tó ní wọn máa fojú sunkún ẹ láìpẹ́. Ó rí pé mo lọ ṣoríire London, ìwọ orí burúkú ló lọ ṣe London, ẹ̀sìn ló ṣe London. Má wọ̀rí, ògùn máa pa ẹ́ láìpẹ́, èṣù á ṣí ẹ́. Ọláwọlá ń pé wò mo fẹ́ṣù ló ń jẹ mo kọ́lé fẹ́ṣù. Ṣé ká sọ pé ohun tí Portable Ọmọlálọmí ń ṣe yìí òun fi ń dáàbò bo ara rẹ̀ ní àbí kí ni ìtumọ̀ ká pélé yìí? Àbí ká sọ pé alétí lápá tí ọmọ ń tọrọ ẹ̀ kàn ni Portable Ọmọlálọmí ṣàṣù. Ẹ wá dúró èpè ńláńlá tí ń ṣẹ́ fún DJ Chicken. Ó tún á sọ débi pé kọ́lọ́n ọba kọ́ wọlá pé òun fún èṣù ló ń jẹ kí èṣù ó ṣe DJ Chicken. Ó dàbí ẹni pé ọmọkùnrin yìí ọmọ ń tọrọ ẹ̀ kàn o. Gbogbo ẹ̀yin alásùnmọ́ Portable àrò ẹ̀yin abẹ̀yìn bá ní súnmọ́ ọmọkùnrin yìí. Ẹ bá ní súnmọ́ ẹ bá ní gbà nímọ̀ràn ẹni tọrọ ẹ̀ bá kan ẹ bá ní sọ fún un. Ó dàbí ẹni pé òye ayé ò tí ì yí ọmọkùnrin yìí. Ó sì yẹ kó yẹ ayé ó yé pẹ̀lú ohun tójú ẹ ti rí, ebi ti pa ìyà ti jẹ́. Àbí ọba Elédùà kó la ọmọkùnrin nú ìgbèkùn tó wà yìí o torí ó dàbí ẹni pé gbèkùn ni o.